dé lónìí but mi tiẹ̀ ní take time rárá lónìí mo fẹ́ kọ́ wa tá a ṣe lè change lip wa but most importantly ẹ kọ́kọ́ lọ subscribe sórí Dudu Fix TV ìjàmbá àpàlàdé àwọn àmàsọ ṣe é lọ. Máa kọ́ wa tá a ṣe máa lo coconut oil or olive oil mi ní ká ló ròró ẹjọ́ o àbí kẹ́ lọ lo oil since mo sọ pé oil ní ká lo palm oil or vegetable oil I'm talking about coconut oil or olive oil bóyá ní two events lédè ìkan bóyá ìnáwó kan tá à ń lọ yẹ afẹ́ ṣe ṣàpúrà bóyá ibi kejì dẹ̀ ní afẹ́ tó nẹ̀ dáhùn mi don't worry ẹ bá ti mú lipstick yín méjèèjì sínú báàgì ẹ lè rọra coconut oil àbí olive oil sínú jar kékeré kẹ́lẹ́ sínú báàgì then wipes nìyí èlé lára ẹ bá ti mú báyìí nìyẹn òun ló easy jù tí ò ní wà mẹ́tí tí ò ní ti pé ọwọ́ kan ló máa clean ẹ ti mọ iṣẹ́. That's it's very easy. Coconut oil tá tún fi nu lip wa yìí àti moisturize lip wa o bóyá àti ẹ̀ need lipstick or anything o lè ti serve as lip gloss fún wa akọ̀tí ẹ̀ lè ohun yẹn a dẹ̀ máa rọra mú powder brush wa or lónìí bá ti mọ báyìí rẹ̀ tún touch powder yín. They are good to go. Kí wá ṣe lip nìkan lè fi coconut oil clean o in fact our whole makeup kò tẹ́ bá ti délé ó ti rẹ̀ yín ó ti rẹ̀ yẹn ti rock party ẹ ti jó ẹ ṣoríṣiríṣi ní party ẹ lè lọ shower ẹ lè lọ fọ ojú yín ẹ má worry you can just take coconut oil kẹ́lẹ̀ mú wipe and use it to clean your face even on your bed ẹ bá ti náwó mú báyìí ẹ bá ti fi nù báyìí òru yá nìyẹn coconut oil náà níṣẹ́ tó ń ṣe olive oil náà níṣẹ́ tó ń ṣe either of the two ẹ lè fi clean makeup wa so tí mo wá sọ fún yín ègé lẹ́yìn ẹ̀ṣọ́ pé èmi ń tèmi olófòfò nìyẹn mi máa ń já bótóbótó ni mo ti wá sọ fún yín lẹ́yìn kẹ́ni tó máa lọ tèmi ò ní gbé bọ́dì mi ti ń lọ nìyẹn o ṣé ẹ ti subscribe ṣá ṣé ẹ ti follow èmi náà lórí Instagram Àdùkẹ́ o ah_du_ke ẹ lè follow mi o kẹ̀dẹ̀ máa kẹ́ máa bá mi ká lọ lórí Dudu Fix ẹ ṣé o ire ó dàbọ̀.